lẹ́mí ṣe. Irọ́ lẹ́mí pa, èké lẹ́mí ṣe o. Irọ́ lẹ́mí pa, èké lẹ́mí ṣe jàre. Irọ́ lẹ́mí pa, èké lẹ́mí ṣe. Ìwé mímọ́ ò ní àdóra wa. Irọ́ lẹ́mí pa, èké lẹ́mí ṣe. Oníkọ́kùnrin má láàbò. Ẹ̀sìn kan ò pé rárá o. Ẹ̀sìn kan ò pé kọkùnrin má láàbò. Irọ́ lẹ́mí pa, èké lẹ́mí ṣe. Àfàlì náà lè mi sírìnù òbò mi o. Oko ní mi sírí ẹ̀nà. Ó wá tẹ̀ kó wọ́dọ̀ òbò. Òbò wá ṣòro mi ṣòroro. Bìrì àná sí ìnírí ẹ̀nà fà. Èlìmísà tún láì mí ní. Oko tó tóbi tó gbòòrò. Òun ló lè ṣọba lórí òbò. Òbò yẹmi tírí ẹnu sí ìnírí ẹnu ṣe èlìmísà tún ní. Débà. Lábẹ́ oko ìbà ọba tó dá oko tó fi idán ṣàbò lórí oko oko bí oníkọ́ṣẹ́ lójijì títí ìwò fi ikú oko rẹ̀ oníkọ́ṣẹ́ lójijì tó fi wọ ọkọ̀ ọ̀run lọ. Ìbà o olùdá oko ìbà o olùdá oko ìbà o àṣẹdá oko ìbà o. Ìbà fọba tó dá oko tó fẹ́ kó ṣàbò lábẹ́ oko ìbà fọba tó dá oko ṣàbò lórí oko oko bí oníkọ́ṣẹ́ lójijì. Ìbà o olùdá oko ìbà o. Ìbà o àṣẹdá oko ìbà o. Ìbà akọ́dá ayé àṣẹdá ọ̀run ìbà ni ó fò bí ṣe tó ní ṣe. Ìbà oko tó dorí kodò tí ò sórí ìbà òbò tó dorí kọ́ tí ó ṣẹ̀yìn. Ìbà ọba tó dá òbò ọba tó dá ẹ̀pọ̀n ọba tó dá idọ̀ ọba tó dá ọ̀mù. Ìbà rẹ ni mo ṣe o ẹjẹ́ ojú mi ṣe. Ìbà o akọ́dá oko ìbà o. Ìbà o àṣẹdá òbò ìbà o. Ìbà bàbá tó dá oko tó fẹ́ pọ̀ ṣàbò lórí oko. Ìbà ọba tó dá oko tó fi idán ṣàbò lórí òbò. Òbò bí oníkọ́ṣẹ́ lójijì tí n ò fi kú. Ọkọ rẹ̀ oníkọ́ṣẹ́ lójijì o tó fi wọkọ̀ lọ. Olùdá oko ìbà o. Ọba tó dá oko tó dá òbò tó dá ẹ̀pọ̀n tó dá idán ìbà rẹ̀ ni mo ṣe. Ìbà fọba tó dá oko ọba tó dá oko. Ìbà fọba tó dá oko. Òkú fídì mọ́ láyọ̀ òkú ọba kìkọ́ bí oníkọ́ṣẹ́ lójijì. Ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbàrẹ̀. Ọkọ rẹ̀ oníkọ́ṣẹ́ lójijì tó fi wọkọ̀ lọ. Ọkọ tó lámi lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Òbò mi á sàn ẹ́ o ìwọ kò ní ìràrìnrà. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Òbò mi á sàn ẹ́ o òbò mi á sàn ìràrìnrà. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Olóòlù tí fa bẹ́ẹ̀ mi mọ́ sí láìwọ́ ló gbé mi débẹ̀. Ìwọ ló ń rún mi ló ń ṣáàlì ká ó gbé mi débẹ̀. Ayé rẹ̀ á dára o ìwọ kò ní ìràrìnrà. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀ o. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Omi àsán ẹ̀wọ̀ ìwọ kò ní ìràrìnrà. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Èmi ni mo ní èmi ni mo ní. Èmi ọkọ rẹ̀ ló lòbó abẹ́rẹ́ o ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Ṣílẹ̀kùn èmi ni mo ní èmi ni mo ní. Èmi ọkọ rẹ̀ ló
ní èmi ni mo ní èmi ọkọ rẹ ló lò wá bẹ̀rẹ̀ o máma jẹ lọ ló fo. ṣílẹ̀kùn ọkọ̀rẹ́ àyà mi ò ṣílẹ̀kùn ọkọ̀rẹ́ ṣílẹ̀kùn ọkọ̀rẹ́ àyà mi ò ṣílẹ̀kùn àyà rẹ̀ wá ìka èmi ni mo ní èmi ló wá bẹ̀rẹ̀ o. Ọlọ́run tó lọ́kọ́ mi kiri dáná fáálì mi tí kò lè gbogbo àdómìnà àdógbẹ̀rún àdódùn àdópìrìpìrì àdókànlẹ̀ àdómìnìmìnì tìrì ẹ̀nà záàkà ó dùn kó pẹ́ tìrì ẹ̀nà tìrì nìní ká tó gbádùn ara tìrì ẹ̀nà sáwáwá. Yóò bẹ̀rù fún oko rẹ̀, kò sì bẹ̀rù fòbò mi. Pẹ̀lú omi ṣàbàrí yọ̀yọ̀, oko rẹ̀ agúnlẹ̀ ayọ̀. Adélẹ̀ lérí òkú dandan ni. Pẹ̀lú omi ṣàbàrí yọ̀yọ̀, oko rẹ̀ agúnlẹ̀ ayọ̀. Ẹ jẹ́ kó omi ṣàbàrí yọ̀yọ̀ wá kẹ́wù. Wọ́n rọmọ kóró ẹ̀kan rẹ̀, wọ́n wo àgbélébú. Jẹ́ kí ọ̀pá Mósè rẹ̀ làwùkú pupa mi já. Agúnlẹ̀ ayọ̀, pupa ọmọ já. Agúnlẹ̀ ayọ̀, pẹ̀lú omi ṣàbàrí yọ̀yọ̀, oko rẹ̀ àgbélébú. Omi ṣàbàrí yọ̀yọ̀ lélẹ̀. Agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀, ó lànà lórí ògùn mi, ó tún tó mi funfun sí i. Agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀, ó tó mi funfun sí i. Agbára tí wọ́n lóko, tí gbogbo àwọn àlejò inú òkò yóò fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fín wọn. Agbára tí tú omi funfun, àlùbáríkà sínú òkò, omi tí mú ara dá ṣáká. Omi tí onígbé omi tí sọ àgọ̀dí ọlọ́mọ, omi tí mú àṣẹ Olódùmarè ṣẹ bí àtẹ̀síwọ́ ṣe, omi tí mú ní písí tí a sì rẹ̀ sí, tí mú ní gbádùn lórí ilẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ Olódùmarè. Agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀. Agbára tí mú àṣẹ Olódùmarè ṣẹ, agbára tí sọ ní di abiyamọ, agbára tí mú ní bísí rẹ̀ sí, agbára tí mú ní multiply lórí rẹ̀. Agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ yéye, agbára tí mú àṣẹ Olódùmarè ṣẹ ní oko rẹ̀ gbé dání. Agbára tí ń tún omi funfun ìyè sínú ènìyàn, agbára rẹ̀ mà pọ̀. Ó pọ̀ kẹ̀kẹ́ mẹ́ ẹlẹ́zu kẹ́ni mẹ́ eze magalazuda. Bàbá wa bá mi ṣe o, omi oko ọkọ mi ò má ṣe gbẹ. Bàbá wa bá mi ṣe o, omi oko ọkọ mi ò má ṣe gbẹ. Bàbá wa bá mi ṣe o, omi oko ọkọ mi ò má ṣe gbẹ. Bàbá bá mi ṣe o, omi oko ọkọ mi ò má ṣe gbẹ. Bàbá má ṣe yọrí o, gbogbo mi má tẹnu kọlẹ̀ lẹ́nu oko ọkọ mi. Bàbá bá mi ṣe oko ọkọ mi má tẹnu kọlẹ̀ lórí oko mi ò má ṣe gbẹ. Bàbá ò wá bá mi ṣe o, gbogbo mi má tẹnu kọlẹ̀ lẹ́nu oko ọkọ mi. Wá bá mi ṣe wá ṣe yọrí. Bàbá wá bá mi ṣe o, ọba fún wa sí fún lọ gbọ́kọ́ lọ́wọ́. Olóró ire dá gbogbo àlùbáríkà wá rẹ̀. Olóró ire dá gbogbo àlùbáríkà wá rẹ̀. Olóró ire dá
sùn lọ. Mo ní ẹ̀kọ́ kó dí gbogbo tó sùn lọ. Ọ̀nà tó rọ́rọ́ ọ̀nà owó. 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 Olúwa ló ń sábẹ́ àwa obìnrin. Olúwa ló ń sábẹ́ àwa obìnrin. Ọ̀pá mọ́tò àti ẹ̀kọ́lẹ̀. Ọ̀pá mọ́tò àti ẹ̀kọ́lẹ̀. Ọ̀pá mọ́tò àti ẹ̀kọ́lẹ̀. Ọ̀pá mọ́tò àti ẹ̀kọ́lẹ̀. Olúwa ló fi sábẹ́ àwọn ọkùnrin. Olúwa ló fi sábẹ́ àwọn ọkùnrin. Olúwa ló fi sábẹ́ àwọn ọkùnrin. Mo ní ẹlẹ́dàá ògo mi ò ní jókòó rẹ̀ ó sanre. Ẹlẹ́dàá ògo mi ò ní jókòó rẹ̀ ó sanre. Ẹlẹ́dàá ògo mi ò ní jókòó rẹ̀ ó sanre. Ẹlẹ́dàá ògo mi ò ní jókòó rẹ̀ ó sanre. Ọkọ mi ló mi tábẹ́ tàbí tí mi ò dá mi ra. Ẹlẹ́dàá ògo mi ò ní jókòó rẹ̀ ó sanre. Ọkọ tó ló mi tábẹ́ tàbí ò tí mi ò dá mi ra. Ẹlẹ́dàá ògo mi ò ní jókòó rẹ̀ ó sanre. Èyí tó dó mi tábẹ́ mi bó ti sàbẹ̀nú kan mi. Ẹlẹ́dàá ògo mi ò ní jókòó rẹ̀ ó sanre. Akọ tó ṣòbò kẹ̀kẹ́ ẹ̀yin ló yẹ o, ọkùnrin tó mọ ògbódó ẹ̀yin ló yẹ o, ọkùnrin adóbò dálú òun ẹ fi ṣàgbára yín ẹ̀yin ló yẹ o. Ẹ̀yin ló yẹ o, ẹ̀yin ló yẹ o, ẹ fi ṣàgbára ọkọ yín ẹ̀yin ló yẹ o. Ẹ bá rí fídíò ṣe yìí, oh my goodness, ẹni sùn ẹ ṣáà máa fàdúrà fún MC lóye ọmọ Akínsànyà lóye o, òun ẹ fi ṣàgbára oko yín ẹ̀yin lóye o. Ẹ̀yin lóye o, oyè o, ẹ fi ṣàgbára oko yín ẹ̀yin lóye o. Ìgbè lóye, Ọláìyá lóye o, òun ẹ fi ṣàgbára oko rẹ̀ ìwọ lóye o. Ẹ̀yin lóye o, oyè o, ẹ fi ṣàgbára oko yín ẹ̀yin lóye o. Ọlálẹ́ iná lówó lóye, ìwọ lóye o, òun fi ṣàgbára oko rẹ̀ ìwọ lóye o. Ìwọ lóye o, oyè o, ẹ fi ṣàgbára oko yín ẹ̀yin lóye o. Dr. Akíntúndé ọmọ Ayẹni lóye o, òun ẹ fi ṣàgbára oko yín ẹ̀yin lóye o. Ẹ̀yin lóye o, oyè o, ẹ fi ṣàgbára oko yín ẹ̀yin lóye o. Olówó ràgbàdà máa gbókò mi lọ. Olówó ràgbàdà máa gbókò mi lọ. Olówó kíkì ò máa gbókò mi lọ. Olówó ràgbàdà máa gbókò mi lọ. Olówó ràgbàdà máa gbókò mi lọ. Olówó ràgbàdà máa gbókò mi lọ. Ẹlẹ́nu lówó ò máa jẹjọ́ mi lọ. Olówó ràgbàdà máa gbókò mi lọ. Ẹlẹ́nu ṣóńpá ò máa mọ̀ mú mi lọ. Olówó ràgbàdà máa gbókò mi lọ. Mo ní voice note tó pọ̀. Akọ́dá ayé ìbàrẹ̀ ni mo ṣe. Mi lè chant ìbàlẹ̀ nítorí ohun mi. Aṣẹ̀dá ayé ìbàrẹ̀ ni mo ṣe. Ìbà kọ́dá o, ìbà ṣẹ̀dá ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrọ̀lẹ́ kú dédé wò yìí, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Mo ní voice note tó pọ̀. Mo máa play díẹ̀ nínú ẹ̀. Tẹ́ bá wá rí àkọlé tí mo fi síbẹ̀ yẹn. Voice note yẹn mi tí advice lady yẹn mo fẹ́ kẹ́ bá mi ẹ̀yin èèyàn ará ilé ni mo fẹ́ kẹ́ bá mi advice àwọn ọmọ náà. Tẹ́ bá ti wá bá mi advice wọn tán, máa wá béèrè lọ́wọ́ yín again pé ìjẹ́ ó ṣe feel pé ó make sense kí obìnrin máa búra fọ́kùnrin pé mi ò dókọ látijọ́ tó ti ń bá mi sùn. Kò sẹ́ni kankan tó bá mi sùn rí. Ó ní àwọn ibì kan tó ti make sense tí mo feel pé ó ti make sense. Ó dẹ̀ láwọn ibì kan tí kò ti make sense. Ẹ má dẹ̀ mọ̀ pé kò make sense rárá. Ẹ̀yin lẹ máa bá wa sọ. Ìyẹn gbọ́ títà ojókòó torí mi fẹ́ pẹ́ rárá mo ṣe ń come out díẹ̀ ni. Àwọn kan gbé ọ̀rọ̀ TB Joshua wá bá mi. Ó wá bá mi ó ní ó fẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Now kí lẹ fẹ́ kí n sọ lórí ọ̀rọ̀ TB Joshua? In tí mo lè sọ ni wípé ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ nípa ẹ lọ ṣọ́ra yín kẹ́ má lọ tipasẹ̀ ẹ̀dẹ́ṣẹ̀. Mi ò mọ̀ TB Joshua rí o. As far as I'm concerned pé sí èèyàn Ọlọ́run kankan, Ọlọ́run nìkan lèèyàn Ọlọ́run.
wọ́n á gbé fídíò kan wá fún mi níbi tí wọ́n ti ń dóra wọn nínú church náà wá ní irú kí leléyìí irú kíní kan kí ló kọ́ lọ́hùn pẹ̀lú inú church tó ń lọ ibi kan ní church tó wà láyé ó ní ọkàn ẹ nìkan ló ń láti keep clean ọkàn ẹ nìkan ló ń láti ní side nínú space kan nínú ọkàn ẹ tó máa sọ fún ẹ wípé tó bá ń ṣe nǹkan burúkú tó máa lè sọ fún ẹ wípé nǹkan burúkú ló ń ṣe ìjọ tó bá ti ń ṣe nǹkan burúkú tí ò sí space tí ò sí ibi kan nínú ọkàn ẹ tó ń caution ẹ kó mọ̀ wípé ìjọ náà ni synagogue ẹ ti bàjẹ́ ìjọ náà ni ẹ̀mí Ọlọ́run ti dágbére fún ẹ ibi tẹ́ máa ti mọ̀ pé Ọlọ́run akọ̀ máa wò yín bí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ yín stupid ni wípé ìgbà tó ń dóra wọn ní ojú ọ̀tá ogun ọ̀run ò ṣe sọ̀kalẹ̀ kó lù wọ́n pa tábá wí kan àwọn kan ní Jésù ńlá wọn jáde nínú ibi tó ti sọ kíkílẹ̀ tẹ́tẹ́ dowó ìtàn lẹ gbọ́ kò ṣojú yín inú fíìmù láti rí ayé ìgbà yẹn dẹ̀ kọ́ láyé ìsìn ayé ìsìn oríṣiríṣi nǹkan ló ti bàjẹ́ in tó jẹ́ Ọlọ́run ò ní ọkàn ẹ ló gbúdọ̀ dóòbò níbi tí space tó fi sí ọkàn ẹ as holy yẹn space yẹn ló láti keep síbẹ̀ tí nǹkan kan ò gbúdọ̀ ṣe kò bá wù ẹ́ kó lọ dóbò lẹ́nu ọ̀nà church alówọ́nú church ó bọ́ síta lẹ́nu ọ̀nà church wọ́n gbébọn fún ẹ wọ́n yí ẹ lọ́rùn kò kan lọ́hùn ìyẹn ò ní kó má kú tó bá jẹ́ pé bẹ́yìn ṣe kàrámọ̀ àwọn tí wọ́n lọ ń pa èèyàn nínú church wọ́n ń sun church gbogbo táìmù covid táwọn èèyàn lọ sí church ibẹ̀ láṣírí everybody ti tú wípé Ọlọ́run ò sí níbi kankan kọjá ọkàn ẹ̀ náà ilé ayé sì ń exist ó dẹ̀ sì máa exist so ẹ tó gbé kinní yẹn wá bá mi pé wọ́n ń dóra wọn nínú church wọ́n ń ṣe kinní kan nínú church jẹ́ kí n sọ fún ẹ ibi tó ò gbúdọ̀ bàjẹ́ ní ibi mímọ́ kan space tó wà nínú ọkàn ẹ tó ń láti máa fi communicate pẹ̀lú Ọlọ́run tó máa caution ẹ pé nǹkan tó ṣe yìí ìwà bí Ọlọ́run ni mo níjọ́ tí mo lọ ṣe naturalization ceremony àwa tá wà ń bẹ̀ bí 70 wọ́n ní ìbúra affirmation àti oath pé ká affirmation oath àti pé ká búra pẹ̀lú Ọlọ́run àwa tá choose láti búra pẹ̀lú Ọlọ́run tó 10 nítorí ká ní kò ṣe ń tajọ lọ tó ní kí búra pẹ̀lú Ọlọ́run náà why would you know kíní kan Ọlọ́run mo wá nígbà tí mo rí àwọn tí ò búra pẹ̀lú Ọlọ́run ojú ara mi wá tì mí a máa ṣe pé àwọn yẹn bí ìpè kò lù sí Ọlọ́run ọ̀rọ̀ tí mo máa ń sọ wípé kó má sí Ọlọ́run láyé ká má gbọ́ pa Ọlọ́run rí gbogbo wa mọ nǹkan tó tọ́ tí ò yẹ ká ṣe ẹ jẹ́ kí ibi tó wà nínú ọkàn wa yẹn kó máa guide wa kó tẹ̀ má sí Ọlọ́run ṣé ò ní mọ̀ pé kó pa ọmọ ọlọ́mọ lẹ́kún ọkàn ò ní sọ fún ẹ pé kò dáa mo tiẹ̀ máa ń rọ́pọ̀lọpọ̀ ìwà táwọn èèyàn máa ń wo máa ń jẹ́ kí wọ́n dẹ̀ máa lọ́chọ̀ máa wò pé ẹ ti sọ Ọlọ́run nù nínú ayé yín nítorí ibi tó wà lọ́kàn yín kó yẹ kó máa kọ́ṣọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ yín reason tí ẹ fi ń tọra yín ni wípé ibi tó yẹ kẹ́ ẹ keep holy ẹ ti fi ìbàjẹ́ babẹ̀ jẹ́ òun ló fi máa ń fà tọ́pọ̀lọpọ̀ yín gbà mí ti bá wù àmì alálábòsí ni torí pé ẹ ti pàfọ̀ nínú ẹ̀ṣẹ̀ ẹ ti kú sínú ẹ̀ṣẹ̀ so tẹ bá rí ẹni tó sì ní space yẹn nínú ọkàn ẹ̀ tó sì ní conscience ẹ máa ń wò bí alábòsí torí ayé ọ̀pọ̀lọpọ̀ yín ti bàjẹ́ ibi tó wà nínú ọkàn yín tó yẹ kẹ́ keep holy yẹn kò sí ń bẹ̀ mọ́ ẹ dẹ̀ lẹ́ ń lọ sí church kí ló kan náà pẹ̀lú church tó ń lọ òun ló wá fẹ́ wá mú mi mú ọ̀rọ̀ TB Joshua dé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ní kẹ́ ẹ ṣọ́ra èmi ò fàkọ̀ sọ wípé èmi ò rírù tó ní kálàgbà ìjọ má dòbò ẹ̀yin lẹ ń kó bá àwọn alàgbà ìjọ yìí tó fi ń pamọ́ lọ máa ṣe iṣẹ́ burúkú tẹ́ ń sọ yẹn tó bá jẹ́ pé ẹ jẹ́ kí wọ́n live life wọn bí normal person láwùjọ tẹ́ ẹ máa fojú wọn pé nítorí pé wọ́n ti ń túdè jáde wọ́n ti di Ọlọ́run wọ́n ti di áńgẹ́lì tó bá fẹ́ dó virgin wọ́n á dó virgin tó bá fẹ́ dó anybody wọ́n á dó tí ò bá ti kí ṣe under age ẹ̀yin èèyàn lẹ ń kó bá wọn tẹ́ fi dẹ́gbà mẹ́ni pé ẹ wá fẹ́ máa sọ ọ̀rọ̀ wọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ ńsìn ẹ̀yin lèmi máa sọ fún èyí tẹ́ ń sọ kẹ́ sọ ẹnu yín kẹ́ má lọ fọ̀rọ̀ ọlọ́rọ̀ gbẹ̀ṣẹ̀ mọ reason ó dóyàn kò ní kíṣẹ́ ẹ bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run o Solomon dú ẹgbẹgbẹ̀rún obìnrin Ọlọ́run sì ń gbọ́ tiẹ̀ máa rí òun àtọlọ́run so gbogbo iṣẹ́ rere tó ṣe gbogbo àwọn tó nù lẹ́kọ̀ọ́ ẹ ti ẹ gbàgbé ń pa mírẹ́kù tó ń ṣe ní church gbogbo àwọn tó nù omijé wọn nù gbogbo àwọn tó fún ní ìrọ̀rùn gbogbo àwọn tó fún ní ilé
gbogbo àwọn tó fún lóúnjẹ ẹ rò pé ìtẹ́ ń sọ ìpè ṣe kiri kan wá ìpè ó lọ dóbò ó dóbò ó dó virgin tí ò ń ṣe underage ó dóbò ó má wọn kan ẹni ẹlẹ́ni ó yá má wọn ọmọbìnrin yẹn ó yá ń pa wọ́n kún ẹ́ ó yá ń fi wọ́n tó ẹ̀jẹ̀ ṣe ìpè gbogbo nǹkan tó ṣe yẹn á wá ní kí iṣẹ́ yẹn o Ọlọ́run á wá dànù ẹ ti síwín ẹ ti sick ẹ̀yin lẹ ń kó bá wọn ẹ̀yin lẹ sọ wọ́n di áńgẹ́lì ẹ̀yin lẹ ń kó bá àwọn òjíṣẹ́ Ọlọ́run o kò sí nǹkan tó ní kó jíṣẹ́ Ọlọ́run rí ẹ kó rí òbò kókó ẹ má le kò sí nǹkan tó ní kó rí ọmú tí ò bá ti ń ṣe underage tó bá nà sí tó bá gbà kò sí nǹkan tó ní kó má dò ṣe nípa àwọn mùsùlùmí ò kí ń tanra wọn mo máa ń sọ fún yín wọ́n ń tanra wọn ẹ̀yin lẹ máa ń tanra yín kò sí ìdókàn mi èmi á wá máa sọ níta pé èmi á máa sọ níta pé máa máa bá yín sọ̀rọ̀ TB Joshua tẹ́ ẹ̀ mọ̀ ẹ wo Fẹlá gbogbo ayé ló mọ̀ pé kíní kan àwọn kan ní bó ṣe wà yẹn ó máa make heaven torí ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹ claim holy bí Fẹlá ṣe kóyàn mọ́ra bí Fẹlá ṣe lu omi jí ọ̀pọ̀lọpọ̀ nù bí Fẹlá ṣe fún àwọn tí ò nílé ní ilé bí Fẹlá ṣe fún àwọn èèyàn ní ìrọ̀rùn bí Fẹlá ṣe bí wọ́n ṣe kí fìyà jẹyàn lójú Fẹlá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ ń lọ sí church kò sí wà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ yín so igbe ẹ̀ sọ èmi ò mọ mi mọ TB Joshua rí lójú tèmi oróbò odò ni lójú tèmi kò sí pásítọ̀ tí ò lè dóbò lójú tèmi pásítọ̀ kì í ṣáńgẹ́lì lójú tèmi tó bá ti gbé máìkì sílẹ̀ wọ́n ti ẹran ara náà ni wọ́n kí náà fi special in tí TB Joshua ṣe ta ni ò lè ṣe nínú ayé tí ó bá ti kí ń ṣe underage tí wọn ò dẹ̀ rí kálẹ̀ pé bóyá ó rape wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá sunkún sí gan wọ́n lè máa gbádùn okó ẹ̀ nígbà yẹn wọn ò sọ̀rọ̀ síta wọ́n lè máa gbádùn okó ẹ̀ nítorí owó tó ń fún wọn anything wọn ò sọ̀rọ̀ síta ṣé ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀ sí ẹlòmíì ẹrù ẹ̀ ó ti dì í á wá mú ẹrù ẹlẹ́rù tó yẹ kó gbájúmọ́ ẹrù ẹ̀ á fa ẹrù ẹlẹ́rù á tún fi dẹ́ṣẹ̀ Sólómọ́nì iye òbò tó dóṣẹ́ gbọ́pọ̀wọ̀ ọ̀run náà ni ìdájọ́ wo náà ṣe fún ṣẹ́yìn lè máa ṣèdájọ́ wòlíì ni ṣẹ́yìn lè máa ṣèdájọ́ pásítọ̀ ni ṣẹ́yìn lè máa anuyin ṣe mí Ọlọ́run má jẹ́ àṣemí kọ́ Ọlọ́run má jẹ́ kẹ́lòmíì lọ dẹ́ṣẹ̀ nǹkan tí ò kàn kó lọ gbẹnu sí kó lọ dẹ́ṣẹ̀ ẹ̀yin lẹ kó bá àwọn pastors ẹ̀yin ayé lẹ ń kó bá àwọn wòlíì ẹ̀yin ayé lẹ ń kó bá àwọn tí ẹ̀yin ń pè ní òjíṣẹ́ Ọlọ́run téèyàn bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run kò mí pé ó wà holy kò mí wípé okó abẹ́ ò ní le kò mí pé ẹ̀yin ìránṣẹ́ Bábélì ẹ̀yin ìránṣẹ́ Jésíbẹ́lì tẹ́ ẹ máa kó ọmú lọ sí church tí gbogbo kílídé yìí máa wọ̀ nínú sùtánà nínú aṣọ tẹ́ ẹ máa make up tẹ́ ẹ máa ṣe rìn gidi pẹ̀fíìmù ara yín gan máa mókòlè tẹ́ ẹ máa pọ́n ìdí yín ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ ti ṣèdí ẹ wá mú ìdí yẹn ẹ pọ́n ẹ wá ní pásítọ̀ kókó pásítọ̀ máa lè ṣé kò ń ṣẹ̀jẹ̀ ló ràn lára pásítọ̀ ni pásítọ̀ tó ti pẹ́ tó ti dó ẹni tí ẹ mọ̀ pé ìyàwó máa yẹn sanra tó ti pẹ́ tó ti dó ẹni tó sanra tó ti dó ẹni tó gini kó wá lọ dó òbò virgin ẹ wá rò pé experience tó bá rí lára virgin ẹyọ kan kò ní máa wá virgin láti dó àti dóbòdóbò ṣé yẹn ló máa ní pé kó má wọ̀ ìjọba ọ̀run ìyẹn ló máa ní alẹ́ mọ̀ nǹkan tó lọ máa fi da ìṣèdájọ́ yìí sẹ́ so tí ò bá ti ń ṣe underage ẹni tó gbé wá bá mi èmi ò ní bá yín sọ torí pé èmi ò kí ń wo pastor bí extra bean èmi ò ń wo pastor bí mo máa ń wò wọ́n pé bóyá wọ́n ní ìmọ̀ nípa Ọlọ́run mi ò ń wò wọ́n bẹ́ẹ̀ ni pé wọ́n special kìdẹ́ ń ṣe tàrífín kì í ṣe pé mo tọ́jú wọn mọ́lẹ̀ mo ń wò wọ́n bí ẹni èèyàn ẹlẹ́ran ara ni wọ́n bí nǹkan ṣe ń ràn nínú ayé èèyàn bí ẹ̀jẹ̀ ṣe ń ràn nínú veins wa náà ló ṣe ń ràn nínú ara pastor bẹ́ẹ̀ ló ṣe ń ràn nínú ara pastor àbí omi ló wà lára pastor ẹ̀jẹ̀ ló wà lára tiyín ni so kí náà fi yàtọ̀ wọ́n pastor torí pé wọ́n ní ìmọ̀ bíbélì tí wọn ò mẹ́ni tó kọ tó délé ayé náà wá bá ni ìtàn táwọn náà lọ kà ní bí a theology school àbí tí wọ́n sọ fún wọn náà làwọn náà wọ́n máa transfer ẹni so ìtàn yẹn ṣó sọ wọ́n di òlì ni
ṣé ìtàn yẹn sọ wọ́n di áńgẹ́lì ni so kí ni òfin wo ló sọ wípé tí pastor DPD Joshua bá róbìnrin tó rí ọmú ẹ̀ tó sì ní kókó tí ò ṣe underage tó dẹ̀ ti tó véjì kan wò tó rí pé òbú ẹ̀ dúró re pé kò lè do ìtàn wo ló sọ bẹ́ẹ̀ so èyí tẹ́ wá ń sọ káàkiri yẹn tó bá jẹ́ pé Ọlọ́run fi sí ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀ ní ọ̀run a ní Ọlọ́run á sọ pé kó á lè dànù á fi sínú náà ẹ̀yin gan ni kẹ́ wọ́n ní ẹ má sunkún fún mi ẹ̀yin ni kẹ́ sunkún fúnra yín tí ẹ ti parí iṣẹ́ tí ẹ ó ti lọ kò sí gbogbo nǹkan tẹ́ ẹ sọ yóò change anything ibi tó bá ti wà látijọ́ tó ti kú kò yípo ẹ̀ padà ẹ máa rí òun àtọlọ́hun ẹ mọṣẹ́ tó ṣe tí iṣẹ́ kan ni èèyàn kan ṣe nínú bíbélì tọ́lọ́hun sọ wípé òun ò ní ever mú ẹ̀ṣẹ̀ wá sí ìrántí kò sírú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ ẹ mọṣẹ́ oore tó ti ṣe tí gbogbo àṣìṣe ẹ dẹ̀ ti parẹ́ ẹ̀yin tẹ̀dẹ̀ ń sọ báyìí ẹ dẹ̀ fi wá nǹkan míì ẹ dẹ̀ fi wá nǹkan míì sínú ayé yín ẹ lè establish bóyá against their consent ni àbí consent wọn ni torí àti ìrí nínú àwọn ọmọ yẹn tó náà ó fi okùn di àwọn mọ́lẹ̀ bó bá dẹ̀ jẹ́ against their consent ṣé mi tí mi ò rí lọ sí church pastor kan ṣó ṣeé ṣe kí pastor kan máa dó mi against my consent ṣé bẹ́yìn lẹ́ ń rìn lọ síbẹ̀ ṣé bẹ́yìn ni Ọlọ́run yóò ní ẹni tó bá kọ̀ tí ò bá sin Ọlọ́run òrìṣà tí ò tọ́ Ọlọ́run ló máa sìn ṣé bẹ́yìn lẹ́ mọ̀ wípé bẹ́ẹ̀ bá débì kan àdúrà yín ò lè gbà bẹ́yìn lẹ́ lọ bá wọn ṣé bẹ́yìn lẹ́ lọ fibẹ̀ ṣe bùgbé ìmí tí ẹ̀ kó kúrò níbi tó wà ó kó lọ síbẹ̀ ó lọ ń gbé ṣé bẹ́yìn lẹ́ lọ fibẹ̀ ṣe bùgbé yìí lẹ́ lọ bá wọn ṣé bẹ́yìn ni lẹ́lẹ́ tọ́nà náà tẹ́ kó lọ bá wọn ṣé bẹ́yìn lẹ́ make ara yín vulnerable yín lẹ́ make ara yín available fún ẹ wá gbọ́ èyí tí ọ̀pọ̀lọpọ̀ yín sọ yìí kò yí nǹkan tí Ọlọ́run bá fẹ́ ṣe fún padà èmi ò mọ̀ rí o mi ì dẹ̀ ní contact pẹ̀lú ẹ̀rí mo kàn ń wo pé àwọn èèyàn máa ń dwell lórí àwọn nǹkan tí ò lè move tí ò lè add value sí life wọn tí ò lè move life wọn síwájú wọn á dẹ̀ jókòó tì í wọn á dẹ̀ máa dwell lórí ẹ̀ nígbà ẹ bá dẹ̀ bí wọn pé kí náà achieve gbogbo ìgbà tó yẹ kó fi káràmásìkí ọ̀rọ̀ ayé wọn wọn á dẹ̀ jókòó sí ọ̀rọ̀ ẹni tó tún ti kú tó ti bá tiẹ̀ lọ tẹ́ ẹ mọ̀ bóyá ẹjọ́ tó ti kú gan-an ti jó níná ẹ mọ̀ bóyá ẹjọ́ tó ti gbú ló ti di egungun ẹ mọ̀ bóyá ẹjọ́ tó ti kú làwọn ogun ọ̀run ti ń nà níbi tí wọ́n sin sí ẹ dẹ̀ mọ̀ bóyá ẹjọ́ tó ti kú náà ti wọ̀ láṣọ aṣọ ìyá aṣọ ẹ̀yẹ ẹ mọ̀ bóyá ẹjọ́ tó ti kú gan ló ti padà di yẹ̀pẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ now káti ẹ̀ wá náà wá establish ẹ̀ kí náà wá fẹ́ ṣe sí gbọ́ngbà alé gbọ́ngbà church gbọ́ngbà gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọn kò lè wá ṣẹ̀wọ̀n kò sí nǹkan tó lè ṣe sí mọ́ ṣé ó yẹ ká máa dúró lórí yẹn ẹ̀yin èèyàn gangan lẹ́sọ àwọn pásítọ̀ do lórí burúkú ẹ̀yin lẹ kó bá wọn ọ̀rọ̀ ẹnu yín ló bà tí wọn jẹ́ believe yín wípé extraordinary being ni wọ́n believe yín pé kò ń ṣe ẹ̀jẹ̀ ló ń ràn nínú wọn believe yín pé okó tí queen lè dó pastor mrs ò lè dó òbò tí dáre lè dó pastor ọkùnrin ò lè dó kò sí nǹkan tó jọ èèyàn ni wọ́n ara wọn dẹ̀ tí Ọlọ́run bá fẹ́ dá wọn ní àkàndá ìjọ tó bá ti ordain wọn as a pastor kó jẹ́ kí okó abẹ́ wọn kú tó bá ti róbìnrin míì kó má lè àfìyàwó wọn Ọlọ́run lágbára láti lè ṣe tó bá ti ríyàwó oníyàwó báyìí kò bá gbé ọmú kó gbé ọmú sórí àwọn ọmọ Jésìbẹ́lì kan wọ́n máa ń dìdì lọ sí church gan láti lọ tempt pastor bóyá pastor tó bá morí kan àbí tó rí pé ó fine ó mọ̀ preach ẹ lọ bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ̀gá akọrin gbogbo àwọn ọmọ akọrin náà ti dó tán torí ẹni tó bá ti ní talent orin kíkọ báyìí orin kíkọ yẹn máa ń open àgbèrè fún wọn ni bọ̀bọ̀ tó kọ ẹbí ní sẹ́ríà mi ní surprise ẹ lọ bèrè lọ́wọ́ ẹ̀ àìmọye àwọn tó ti máa send kíní sí òun ló máa mọ bí tára òun kù sí àfi tó bá ní Ọlọ́run àfi tí Ọlọ́run ọba tó ń bá yan so okó èèyàn bá lè so okó ẹ̀rọ torí talent tí ọmọ tọkùnrin bá ní ó máa ń fa obìnrin sí fún wọn ni kó má ní owó lọ́wọ́ ọkùnrin á fi talent máa dó obìnrin lọ ni so ẹni tó ń kọrin nínú church tí orin ẹ̀ lu àlùyọ tó lóhùn tí àwọn ọmọ akọrin tó ti ṣèdí ṣọyàn tí tó wọ pátá tí gbogbo ojú ògbó wọn wú tó lúte
lọ̀gá kọrin yẹn bí ò ní kọ́bọ̀ wọ́n bá ti lọ sí ṣòru báyìí ẹni tó máa ṣe ẹ̀wà á ṣẹ̀wà ẹni tó máa dín chicken á dín chicken ẹni tó máa ṣe rice á dín rice bó ṣe ń gbọ́ pé Ìdòwú gba tèmi wà á máa gbọ́ pé Ìdòwú yá wá jẹ rice ó yá wá ṣe wọ́n á kọ̀ ṣe gbogbo yẹn láṣẹ dànù kò ní rí kankan dó nínú wọn nítorí pé ó lọ sí church àwọn ọmọ yẹn wọ́n máa ṣe oríṣiríṣi ni àwọn bọ̀dá fólì káre láyé wọ́n dó ṣégè nínú àwọn ọmọ akọrin ṣégè nínú àwọn ọmọ akọrin church mi wọn dẹ bọ̀dá yẹn ò ní kọ́bọ̀ lọ́wọ́ àwọn fúnra wọn ló ń gbéra wọn wá bá ó kàn ń dó wọn lọ ni ó kàn ń dó wọn títí ìdí ẹyẹ bẹ́ẹ̀ náà lálàgbàjọ àárín àwọn màmá dádì ẹ kásán dádì iṣẹ́ pẹ̀lẹ́ dádì iṣẹ́ bá ṣe dádì ni wọ́n máa fọwọ́ rò wọn lóbò ṣé ńgbà tó bá dádì tó dẹ̀ gbé ara wọn lọ bá dádì ṣé kí dádì sọ wípé ọkọ̀ ìgbàlà ìkẹyìn lélẹ́yìí nígbà tára ẹ bá le ṣé kí dádì ní ọkọ̀ ìgbàlà kẹyìn rèé nígbà tára ẹ bá le ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn ọ̀gá akọrin àwọn máa kọrin yòó jọ gbádùn àwọn tí wọn kì í róbò dó dáadáa nínú chọ́ọ̀chì òun làwọn máa jagun tẹ́pọ́n kan máa ń jó máa ń gbégi báyìí akọrin ọ̀gá akọrin wọ́n ń dó àpáàrà nínú àwọn ọmọ akọrin àwọn olùdásílẹ̀ ọkùnrin ààyè Jésù ọba ìyè ẹ lè bú mi ẹ ní bú mi torí ẹ mọ̀ pé òótọ́ ni mò ń sọ gbogbo àárín yín ni mo ti wọ̀ àwọn olùdásílẹ̀ ń dó àpáàrà nínú òbò ó bá tiẹ̀ lọ jó olùdásílẹ̀ tó fàyè tó máa ṣe báyìí a máa gbọ́ Olúwa máa gbọ́ dádì ni ìyókù story ni tó bá ti ní ẹ̀bùn kan nínú church tó jọ́kùnrin wàá dó ò ní láti lówó ẹ̀bùn yẹn máa fa obìnrin fún ẹ lọ bèrè typical example mi mọ bọ̀bọ̀ yẹn rí ẹbí ní sẹ́ẹ̀rì wá ẹ lọ bí tí ò bá ti ó máa sáfóbò ni torí ó máa gbé pàdé ni bó ṣe ń gbé lẹ́pùsù náà máa gbé fún lọ́sì kó jẹ́ ọkùnrin kó Victor King ẹ lọ bí Victor King àìmọye tó start àti ní gbọ́ tí ẹ ń sọ̀rọ̀ lórí kinní lásán tátú ṣe MC ẹ lọ bí wọn níjó gbádùn ni ṣé àwa sọ pé torí pé òun jẹ́ pastor kò ní dó wọn ojoojúmọ́ ló máa báǹdì ló máa rè bóṣkì ló máa báǹdì èṣù ló máa mú èṣù wálẹ̀ o àwọn èṣù kan àwọn obìnrin kan dẹ̀ wà bó bá dó wọn ara wọn ò ní wálẹ̀ bó bá dó wọn mo ti rí èèyàn tó súnmọ́ mi tó sọ pé gẹ́ẹ̀ kan eléyìí ò tiẹ̀ kọ́ ni ó kàn máa ń lùlù táṣẹ́rẹ́ ní chọ́ọ̀chì ni akọni máa gbọ́ bí mo ṣe ń sọ yìí o ó máa ń lùlù táṣẹ́rẹ́ ni ó ní bòun ò bá dó gẹ̀yẹn nígbà yẹn ó ní gẹ̀yẹn lè kú àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tó bá rí ẹni tó ní talent nínú ìjọ àbí dádì chọ́ọ̀chì tó sì yé kébù torí pé ìyàwó ẹ̀ kan sanra òfò ó kàn sára orí burúkú tí wọn ò bá dó wọn ara wọn ò ní wálẹ̀ tí wọn ò bá dó wọn adrenaline wọn ò ní ṣiṣẹ́ ibi tó ti yẹ kó máa rẹ́rìn wọ́n máa sunkún níbi tó yẹ kó ti máa sunkún wọ́n máa rẹ́rìn ní ẹ máa rò pọ́n ti ní mental problem ni kò sí ni wọ́n fẹ́ dó máa yẹn ni wọ́n fẹ́ dó ọ̀gá akọrin wọ́n fẹ́ dó olùdásílẹ̀ ni gbogbo ọ̀nà náà máa ṣe àìmọye àwọn obìnrin fún ìyàwó ilé tó raṣọ fólùdásílẹ̀ church wọ́n bá fẹ́ máṣọ lákọrin wọ́n máa gbọ́ brother Christopher ẹ má worry máa sanwó tí ẹ má worry Ọlọ́run ló ṣe irọ́ ni ó ń bá kàn mí bọ̀ ni ó ti size oko brother Christopher bí brother Christopher ṣe ń kọrin yẹn ó ti yí lórí gbogbo aṣọ tó bá mú nínú akọrin òun ló máa ra ti brother Christopher òun ló máa ra ti daddy church ẹ máa gbọ́ daddy church ìwọ ò tí ì jẹun ẹ bá mi ṣebẹ̀ kékeré kẹgbẹ́ ó lè mọ̀ pọ̀ lọ́kọ níyàwó kan kò ní kó má dóko daddy church so kí daddy church rí òbò ọ̀fẹ́ tí ò sanwó-dó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń fi owó wá káàkiri tí tálẹ́ǹtì tí Ọlọ́run fún tálẹ́ǹtì orin àti tálẹ́ǹtì bó ṣe ń sọ̀rọ̀ tí ẹnu ń dùn nínú church tálẹ́ǹtì yẹn dẹ̀ bá wá òbò free òbò kẹwàá nìyẹn ló máa ní kò ní wọ́jọba ọ̀run ẹ ti sick. ẹ ti sick ìyẹn ni ò ní jẹ́ kó wọ́jọba ọ̀run ẹ ti sick ẹ̀yin lẹ bá yí àwọn pásítọ̀ jẹ́ látara ìrí tẹ́ ń rí wọn ibi tẹ́ place wọn sí Ọlọ́run go place wọn síbẹ̀ Ọlọ́run go mọ̀ pé ẹlẹ́ran ara ni wọ́n ẹ gbọ́ nǹkan tí ṣé yìí ṣe bẹ́ẹ̀ yìí ń ka bíbélì igi kò lè dágbó ṣe nígbà tí Ọlọ́run go ó fún ènìyàn ní ọ̀wọ̀ ènìyàn bó ṣe ní agbára tó ó ní ẹ wá ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa ẹ wá
decide láti ignore anybody around kó dẹ̀ dá èèyàn láwòrán rẹ̀ kó dẹ̀ ní kíní kan I'm very sure nínú àwọn tó ní ẹ wá yẹn a máa rí tó máa ní Ọlọ́run imú yìí máa tóbi jù ẹ jẹ́ ká ṣe kékeré because ó ní ẹ wá collectively ó ní ẹ wá ó dialogue pẹ̀lú wọn ẹ jẹ́ kí a dá ènìyàn láwòrán ara wa wàá ló ń kọrin ọ̀gá akọrin ní church àwọn ọmọ akọrin yẹn wọ́n máa dú ẹ o wọ́n ní dú ẹ tó bá dú ẹ wọ́n ní jẹ́ kí ìyàwó ẹ gbádùn ìyàwó ẹ ò ní gbádùn ẹ wọ́n ní jẹ́ kí ìyàwó ẹ gbádùn àwọn brother mi kan àwọn yẹn tiẹ̀ tún níyàwó àwọn brother mi yẹn wà nílùú yìí sí o mo máa rí wọn tán máa láwọn ṣe charity mi tí fẹ́ dárúkọ wọn ni mo sì máa dárúkọ wọn àwọn níyàwó náà tún níyàwó ìyàwó wọn gan wà lọ́dọ̀ wa nílé àwọn brother mi yẹn ní ayé ìgbà tí wọn bá máa wọn ní church àwọn tún máa ń dáṣọ pọ̀ pẹ̀lú girlfriend ní ọmọ màmá church gan adóbò ọmọ tí màmá ẹ̀ ní church á tún dóbò á tún fi èmi ọmọ olùdásílẹ̀ á tún fi dóbò nínú ìjọ èmi ọmọ olùdásílẹ̀ ìjọ á tún fi dóbò brọ̀dá yẹn máa dáṣọ òun àti girlfriend ìyàwó ẹ̀ dẹ̀ wà ní church aṣọ kan náà lòun àti girlfriend ìjọ máa wọ̀ wọ́n ṣàgbèrè kú ìyẹn èmi ò káságbèrè o torí kò sí nǹkan tó fẹ́ ṣe gẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ gẹ́ẹ̀ yẹn ló nǹkan tiẹ̀ wà tó tiẹ̀ ń sáré ó fẹ́ mú ó mọ̀ pé ó níyàwó lọ́mọ ó fẹ́ gbé travel lọ sí Amẹ́ríkà lórí tó lójọ́ ọmọ olùdásílẹ̀ tó ga torí tó bá ti ń pe tó bá ń kọrin ìsọjí báyìí ó máa ń mọ Ọlọ́run sìn ó máa ń mọ Ọlọ́run kì tó bá bẹ̀rẹ̀ báyìí ìyẹn lásán ó fi bẹ́bò lọ bí wèrè ni ẹ máa gbọ́ rẹ́kẹ̀ ó fi dóbò lọ ni ọmọ olùdásílẹ̀ tó morin kọ abẹ́ẹ̀gì ga wọn oh my God nínú Pentecostal wọ́n dó pààrà wọ́n ní dá àwọn ọmọ akọrin báwo wọn àwọn go ò ní tó sọ ọmọ àwọn ọmọ yẹn ni ò náà máa gbé súnmọ́ wọn àwọn ọmọ yẹn ni kò dẹ̀ sí nǹkan tó máa ṣe wọ́n á do so èèyàn wá máa rojọ́ pé wọ́n dó kinní kan wọ́n dó kinní kan ìyẹn ni ò ní jẹ́ kó bọ̀ òjọba ọ̀run ìyẹn ló máa ṣe ìtẹ́ ìsọ yẹn ló máa ní kí wọ́n jí padà wá kó wá ṣé ẹ̀yin lẹ fẹ́ jọ̀jẹ̀ ẹ̀yin lẹ fẹ́ sọ̀ṣọ́ iṣẹ́ owó ẹ̀ fún ṣé ẹ̀yin lẹ máa ṣèdájọ́ ẹ̀ ó ní mo ṣe máa sọ pé nǹkan tí ò bá ti kàn yín nígbà míì kó má bàa tún da èmi ní space kan ní heart mi tí mo pamọ́ síbi ẹ̀ tó yẹ pé tí bá ń ṣe nǹkan tí ò dá ó máa ń sọ fún mi o so space yẹn tó o bá ní ọkàn ẹ irú àwọn ọ̀rọ̀ ẹ má jẹ́ kó bàjẹ́ torí ẹni tó lọ ti lọ àwọn tó dẹ̀ do àwọn ló wá ara wọn lọ síbẹ̀ kó lọ fokùn fà wọ́n bó bá ti jẹ́ pé wọ́n débẹ̀ tán wọ́n wá lo nǹkan wọ́n dúró síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè blame ẹ̀ ẹni tó bá dó virgin lẹ́ǹkan tó ti ń dó òbò gbayawu tẹ́lẹ̀ virgin ló máa wù dó virgin ló máa wù dó ó dijọ́ tó bá dó virgin yẹn dẹ̀ torí pé òbò virgin yẹn kò grip okó mọ́ ìgbà yẹn ló máa bọ́ sórí virgin míì tó bá jẹ́ pé àwọn virgin yẹn wà ní àwọ̀wọ́tó ẹ̀ ó lè má tiẹ̀ fi wọ́n ṣe nǹkan kan irú oyin tó ló ń ta sínú okó ẹ̀ yẹn oyin yẹn gan lè jẹ́ àdódùn dẹ́ pé àwọn virgin tẹ́ ń sọ pé wọ́n fọ́ọ̀sì ó lè pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan ló dúró ti okó yẹn pé sẹ́ẹ̀ okó yìí awẹ́ òbí kan ni àjẹdọ́yọ̀ ẹ má gbé wá bẹ́ mi o èmi ò kí ń dá sírò àwọn nǹkan báyẹn ẹ mọ̀ pé èmi mo láròjinlẹ̀ gan ọpọlọ mi dẹ̀ pé gan mi ń dá sírò nǹkan báyẹn ìwọ tó wá bá mi nínú inbox tó ní you want me to talk about Pastor TB Joshua pastor yẹn ni omi enclosure ni òun kò ń ṣe àmútọ̀run wá pastor yẹn mì pé ẹran ara ìyẹn mì pé kò ní ẹ̀mí mọ́ kò ní ẹ̀jẹ̀ lára mọ́ okó ẹ̀ ò ní le ẹ mú pastor tí kẹ tó bóyá nísìn kan tó máa fún wọn joyè pastor kó máa tẹ̀ wọ́n lọ́dà so that okó wọn ò ní lè le mọ́ wọ́n á ti make sure pé àwọn ìyàwó wọn ti bímọ tán wọ́n wá máa tẹ̀ wọ́n lọ́dà kó kúkú di pastor ẹ kọ́rọ́ bó ṣe ń ṣe yín sàn ẹ jẹ́ bá mi advice ẹni àwọn voice note tí mo fẹ́ play ó pọ̀ díẹ̀ o kẹ wá bá mi sọ máa play bí méjì torí mi fẹ́ kétò yìí pẹ́ kẹ wá bá mi sọ bí bóyá kóbìnrin máa búra àbí kó má búra ẹ jẹ́ kọ́kọ́ play lé. Sister Yinka Ikaro. Excuse me. Àǹtí Yinka dákun ìṣàánú mi ẹ jọ̀ọ́ mo ní ìrànlọ́wọ́ yín. Ẹ wò marriage woman ni mí o.
mi ò dẹ̀ tí ìdàgbà ọmọ kékeré ni mí. Mo wà ní 33 báyìí, 33 years old. Ọmọ kan náà ló ṣì wà lọ́wọ́ mi, ọmọ kan náà ni mo ṣẹ̀ṣẹ̀ bí. Mo ṣẹ̀ṣẹ̀ marry ni, but ọkọ mi, ó dàbí pé bọ̀bọ́ yẹn ò like mi mọ́. Àtìgbà tí mo ti lóyún báyìí ló ti change. Àtìgbà tí mo ti lóyún ó dẹ̀ pẹ́ kí n tó lóyún, so ó pẹ́. Àtìgbà tí mo ti lóyún ló ti change. Ẹ wò nǹkan tó ń ṣe mí gangan. Sister Yinka, ìyà ọkọ ń jẹ mí. Ìyà ọkọ ń jẹ mí gan. Ẹ wò bí mo wà yìí. For over 6 months bí mo ṣe wà yìí mi ò tí ì dóko. Mi ò tí ì dóko. Ìgbà tí mo lóyún for good 8 months. 8 months tọkọ mi ò fi fọwọ́ kàn mí. Tí mi ò rókó dó, ìyà jẹ mí gan. So now mi ò gbé oyún, mi ò gbóyún sínú báyìí. Ọkọ mi dẹ̀ tún avoid mi. Ó ti sú mi. Mi ò dẹ̀ fẹ́ fi sílẹ̀ because ó pẹ́ kí n tó rí ọkọ fẹ́. Ó pẹ́ kí n tó rí bọ̀bọ́ ìfẹ́. Mo dẹ̀ tún ti marry báyìí, eléyìí tí mo tún fẹ́ yìí náà ó tún fìyà jẹ mí. Bọ̀bọ́ yìí dẹ̀ ń ṣe ìgboro. Eléyìí ń ṣe ìgboro like seriously tí mo dẹ̀ mọ̀. Every weekend lọkọ mi fi máa ń travel. Tí mo máa parọ́ mọ́ṣẹ́, tí mo láwọn travel àwọn lọ sí Abuja. Ọ̀ṣun State ni mo wà, Òṣogbo ni mo ti ń bá yín sọ̀rọ̀. Ọkọ mi a máa sọ pé òun lọ sí Èkó, òun lọ sí Abuja. Wọ́n ní káwọn lọ ṣe training every weekend. Ẹ jọ̀ọ́ ṣó possible? Ṣọ́kùnrin lè mara dúró oṣù 3. Ọwọ́ mi ò ní fọ́. Eléyìí tí mo ti wà nínú ẹ̀sìn àti ń lọ 6 months. Ó ti sú mi. Mo ní ìdìrànlọ́wọ́ yín, ẹ dákun, mo ní ìdọ̀kùnrin. Ẹ wò ó. Mo fọlọ́run bẹ̀ yín Sister Yinka, ẹ jọ̀ọ́ help mi. Ilé àtọ̀nà yín ò ní dàrú. Kì í ṣe pé ó wù mí pé kí n fẹ́ ṣe sìná, mi ò fẹ́ ṣe sìná. But bó ṣe ń ṣe mí, mi ò mọ nǹkan tí mo lè ṣe ju pé kí n ṣe bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ wò mo ní ọkùnrin tí mo dẹ̀ need. Mo fẹ́ ọkùnrin tí okó ẹ̀ bá tóbi. Mo fẹ́ because ọkọ mi okó ẹ̀ ò tóbi. Okó ẹ̀ ò tóbi kò dẹ̀ kéré. Nǹkan tí bá ní mò ń dúkọ́ tó bá tóbi, tó bá padà náwó ẹ̀ sí mi pé kí n gbèdì wá, tí bá gbèdì fún, ó máa padà mọ̀. Kọ̀sẹ̀ tí ò fọwọ́ kọ̀yàn fún bí oṣù 6 tó máa padà bá mi sọ tó bá rí pé kíní tí yàtọ̀ sí bóun ṣe máa ń ṣe. So torí ẹ̀ mo fẹ́ ọkùnrin tẹ́ pé ọkọ ẹ̀ ò bá tóbi tí kò dẹ̀ kéré. Ìjọ torí Ọlọ́run ẹ ṣàánú mi. Ṣé kí n pè wọlé àbí kí n play mi? Ṣé kí n pè lady wọlé àbí kí n play mi? Àbí ká kọ́kọ́ dì pẹ̀lú eléyìí tán tó bá yẹ pé tí ẹnìkan la fẹ́ ṣe lénìí ká ṣe. Ṣé kí n pè wọlé àbí kí n play mi? Ẹ dá mi lóhùn. Ẹ dá mi lóhùn, mi ò rí comment o. Ẹ dá mi lóhùn, ṣé kí n pè wọlé? Okay, caller. Honey, can play another one. Play another one. Kálẹ̀ àǹtí Yinka, ẹ kújọ́ mẹ́ta mà, ẹ dẹ̀ kú program, Ọlọ́run á máa ṣàánú fún yín o, ẹ máa rí àánú gbà o. Mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi lọ yín ni, mo fẹ́ kẹ́ advice mi. Ẹ̀yin lẹ máa advice o. Ọmọ Àkúrẹ́ ni mí, but America ni mo wà. So ọkọ mi ti wà láti America for the past 2 years. So mo ṣe join ẹ̀ kò tí ju bí 8 months. So for that 2 years, mi ò ní ọkùnrin kankan, mi ò ní anything pẹ̀lú anybody. So 20 years tá a dẹ̀ ti marry lélẹ̀, mo ti bí ọmọ 6. So nígbà tí mo wà ní Naija, mo máa ń wò pé I'm nothing, mi ò jámọ́ kankan, something like that. But mo jẹ́ èèyàn kan tí mo máa ń múra dáadáa, right? Gbogbo ìgbà tọkọ mi travel yẹn kò kí ń ṣe pé wọn kì í pè mí o. Wọ́n máa ń pè mí but mi ò ní time, mi ò kì í fọkùnrin ní face, mi ò dẹ̀ ní mind láyé mi láti ṣe irú nǹkan báyìí. But nígbà tí mo wá dé America,
Àwọn this guy tó wà ní ẹ̀gbẹ́ flat ọ̀dọ̀ wa láti ìgbà tí mo ti fi ọkọ mi ò rántí rí pé happy birthday. Nígbà tí àwọn ọmọ mi gan-an tún máa ní daddy guess what is going on today? Wọ́n máa ní àwọn ọmọ today is mommy birthday now. Ṣé ẹ máa ní nǹkan táwọn fi inú rò pọ̀. Mo sì máa sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀yin ọkọ tẹ́ ẹ níyàwó ńlé tẹ́ ẹ ní neighbor ọ̀pọ̀lọpọ̀ yín ni neighbor ń ṣàyàn ìyàwó yín torí pé bí ẹ bá ṣe treat ìyàwó yín àwọn neighbor tó jẹ́ pé bachelor yẹn wọ́n máa ń wò wọ́n ọ̀pọ̀lọpọ̀ bachelor dẹ̀kẹ̀rẹ̀ oko wọn sì máa ń yáyì gidi ẹ jẹ́ a máa gbọ́ lọ. Kò tí ì pè mí láwọn orúkọ kan rí my dear my ṣìkìní kan but I don't just stay on it mọ́ yẹn kò ní mílì sí mi just like pé ìgbà tí mo ti mọ mi ìmọ̀kùnrin mi dẹ́ni nǹkan tó fi kọ́ mi dàgbà ibi tó mọ̀ ló ṣe mọ́ but mo jẹ́yàn tó jẹ́ pé mo wà civilized mo mọ many things so tó jẹ́ pé mo mọ nǹkan tó yẹ kó máa ṣe mo mọ àwọn nǹkan tí mo need tó máa ń dùn mí ṣùgbọ́n tí ò lè ṣe tí ò dẹ̀ kí n ṣe pé ó fi ṣe kàbọ̀ tó rò pé ó nọ́mà pé bó ṣe live life yẹn náà ló yẹ kó ṣe máa live ẹ̀. Ó jẹ́yàn kan tó láìkí obìnrin ìgbà tó wà ní Naija so mi ì fi yẹn ṣe because ìgbà tó lọ mo ní rest of mind gan pé kò tiẹ̀ sí lọ́dọ̀ mi ní máa rí oríṣiríṣi mi ní máa gbọ́ oríṣiríṣi so ìgbà tí mo dẹ̀ dé ọ̀hún gbogbo àwọn kan tí ń kọ́ wa mo wá ń try láti mo fi educate ara mi lórí program yìí bí kí n tẹ̀ máa introduce ẹ̀ sí ó ní mo believe pé mi ṣe nǹkan kan ní Naija kò dẹ̀ sí nǹkan tí mi lè fi búra that 2 years kò sí ọkùnrin tó gun àyà mi tí n bá ṣe màá ní mo ṣe màá sọ fún yín pé mo ṣe mo lè má lè sọ fọkùnrin bọ̀ màá sọ fún yín pé mo ṣe I see for that 2 years now ọ̀bọ yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa kò tí ì máa rí very handsome guy ọ̀bọ yẹn ga ó fine ó cute ọjọ́ tí bọ̀bọ̀ yẹn kọ́kọ́ ń bá mi sọ̀rọ̀ mo ń wò pé báwo ni tèmi ṣe máa jẹ́ ọjọ́ tí mo sọ fún bọ̀bọ̀ yẹn pé ọmọ 4 ni mo ti bí ó nítorí ọmọ 4 yẹn gangan ló ń ṣe láìkì mi pé ìfà tó bá jẹ́ pé mo lè fẹ́ òpin ti ẹ̀bí ẹyọ kan fún un mo ò ní plan bí ju ọmọ kan ọmọ 2 náà lọ láyé o pé báwo ni bá ṣe dùn tó pé òun ò tí ì rí irú ilé rí bọ̀bọ̀ yẹn ṣáà ń disturb ó ṣáà ń sọ̀rọ̀ for like 6 months now ojú 2 months tí mo débẹ̀ tó ti ń show interest so ìgbà tí ó ṣàyà bọ̀bọ̀ yẹn mo ṣáà fún ní space láti máa jẹ́ kó chat mi títí tá a ṣáà chat fún 6 months a ṣáà máa bẹ̀ mí pé kí n wá kírun kí n wá sílé ọ̀dọ̀ wọn kí n wá ṣó ṣáà máa wo bí mo ṣe máa ń múra bí mo ṣe máa ń ṣe so ìgbà tó wá di ọjọ́ kan tí kò tí ju bí 2 weeks nǹkan ṣáà ṣẹlẹ̀ láàrin mi àti bọ̀bọ̀ yìí wọ́n dóra wọn. bọ̀bọ̀ kó ló ṣẹlẹ̀ láàrin mi àti bọ̀bọ̀ yìí mo wá wò pé ṣé pé mo ṣì ní fálò tí mo ti bí ọmọ 4 tí mo ti rọra mi pé mi ti ẹ̀já mọ́ kankan mọ́ bọ̀bọ̀ yìí kó tó di pé a ní sex àwọn nǹkan tó máa ń sọ lórí phone sweet word tí ò kí ń gbọ́ lẹ́nu ọkọ ẹ̀ but mo wá rí i pé after that first time ta ní nǹkan yẹn mo wá rí i pé bọ̀bọ̀ yìí ìfẹ́ yẹn túbọ̀ wà lè bọ̀bọ̀ yìí máa lọ ra gift oríṣiríṣi ó máa gbé wá tọkọ mi bá ti rí i pé níbo ni mo ti máa ní fún wa lówó kan níbi ìṣẹ́ mo rí pa owó kan lẹ́yìn ni wọ́n san owó kan fún wa mo ní kí n fi ra àwọn kìnìún ó ṣàmárà gift ó máa gbé mi jáde ọkọ mi ò gbé mi jáde rí for that 20 years tá a fi wà ó kò gbé mi jáde rí pé kéèkì máa lọ ra ice cream fún ẹ birthday mi kò tiẹ̀ ra gift birthday fún mi for 20 years kò wá romantic in fact for the past 3 days and 3 weeks tí mo ti ń bẹ pé kàtí ẹni sex á lòun bí sí mo ní time ṣé mo kó dẹ̀ ti dé bíbá ìṣáájú mi ní ìmọ̀ ibi tó ń jẹ́ sí so number 2 láàárọ̀ àná yìí èmi fúnra mi ni mo jáde bọ̀bọ̀ yẹn pé láàárọ̀ àná òbí ṣọ́ ní 9 ó ní mo ní mo máa ní ìdí ẹ̀ láàárọ̀ yìí pé ṣé mo lè rí ó máa ní ìdí ẹ̀ kó wá do láàárọ̀ àná yẹn pé mo máa ti tẹ̀lé dúró mo máa chata mo bá ní mo ní okay so àǹtí but láti àná yẹn mo tún wá rò pé èmi tí mi ì mọ ọkùnrin méjì wáyé tó jẹ́ pé èmi ni mo tún wá message òfin pé this is too bad tẹ́lẹ̀ ọkọ mi ò rí kíní yìí pé ó dáa àbí bó ṣe mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ tí ò dá mi nù bóyá ó dáa àbí kò dáa kò rí báyìí so mi lè wá fẹ́ go further anymore because mo ti rò pé máa lọ ó ti ní ìdàmì July today ọkọ yẹn ti pè mí tó 5 times ó ti béèrè pé táìmù ni mo jẹun ó ti béèrè pé kí ni mo ṣe ó ti pè ó ti message ẹ̀ ti fẹ́ pa mí pé tó bá ti message kí n tó reply màá ti delete ẹ̀ ṣe ti understand báyẹn so mo wá fẹ́ béèrè pé mo fẹ́ cute pẹ̀lú bọ̀bọ̀ yẹn mi fẹ́ continue pẹ̀lú ẹ̀ mọ́ bọ̀ láti ọjọ́ tí bọ̀bọ̀ yẹn ti bá mi sùn báyìí inú mi máa dùn mo ń sùn
ohun tí wọ́n sùn kan ní balẹ̀ tó bá pè mí nìkan sílẹ̀ máa rẹ́rìn máa dá rẹ́rìn nínú mi máa dùn tí mo láìkí máa ka novel àwọn novel yẹn tí bá ti wá ń kà ní ìsìn ń wo orí mi ó stay síbẹ̀ nígbà tó ti rí okó gidi ẹni tó ti pati ó pọ̀ lọ́wọ́ mi o mọ̀mí ní pé gbogbo ẹ̀tọ́ lé ní. kò sí nǹkan tí mo ṣe wà òkè mo wá think straight in fact mo think ju ti tẹ́lẹ̀ lọ so àǹtí nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tí mo fẹ́ béèrè ni pé kí ni mo lè ṣe bọ̀bọ́ yìí ṣé kí n sọ fún pé ó jẹ́ ká stop ẹ̀ àbí kí n kó wà lẹ́gbẹ̀ẹ́ kan kí ṣáà máa múnú ara mi dùn báyìí nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn. nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ yín. ọ̀rọ̀ yẹn gùn gan bọ̀ mi ní play àwọn ibi tó wà sensitive ẹ jẹ́ kí n pe lady iná mi ní play ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ ẹ pátì ọkọ ẹ ò kí ń do kò wà romantic àwọn nǹkan tó kọ́ lọ́dọ̀ mi nígbà tó dé ó lò fọkọ ọkọ wa máa ń pè ní orúkọ pé mo ló ti rí gbogbo nǹkan kan tó bá ní kọ́kọ́ dóhun ọkọ ẹ̀ ṣáà ti kill self esteem ẹ̀ ó ti ń wòra pé bóyá torí pé hello ẹ kálẹ́ mà. kálẹ́ o a ṣe gbọ́ voice note ẹ tán ní ibi tí o ti ń sunkún pé married woman ni ẹ pé ọkọ ẹ̀ ò dó ẹ báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ báwo ló ti dó ẹ gbẹ̀yìn. Bá ní kí n kà á sí ìṣẹ̀ta ní kà á sí lé ní 6 months it's over 6 months now. ẹ ń jà ni. àjà kò sí àtúnjà in fact kò tí ń síjà lánàá àjọ máa ń sùn the same bed lájọ ń sùn bọ̀ mi ò kàn mọ nǹkan tí mo ṣe fún ọmọ tí so the same bed tẹ máa ń sùn yẹn ṣé okú ẹ ò kí ń le ni. màmá bẹ́ màmá sunkún àwọn okú ẹ̀ máa ń le máa ń filẹ̀ ọkọ ẹ̀ máa ń le bọ̀ kò tí ń sún mọ́ mi ní ọmọ kan tí mo ṣe tó fún mi. so ó ti wá sú ẹ báwo ló ṣe wá fi pé o máa bẹ́tà tó bá ń dó okó níta. mo kàn wọ́n pé ọmọ kékeré ara mi ní ìgbọ́sọ̀ tí ń affect health mi bí mo ṣe wà mi ti ń develop bp mi ò really wà òkè mo rò pé mo need happiness nǹkan tẹ̀lé nìkan tó kàn máa make me happy. tó máa make ẹ happy àbí tó máa dó ẹ. yes. ọmọ mélòó ló ti bí. ọmọ kan náà ló wà lọ́wọ́ mi. how many years lẹ ti marry. I marry like 6.5 years now. ọmọ mi gan ṣẹ̀ṣẹ̀ wọ 5 years ni. ṣé o máa ń rí i pé okó ẹ̀ máa ń le lẹ́gbẹ̀ẹ́. of course in fact láàárọ̀ kùtùkùtù mo máa ń filẹ̀ mo máa fọwọ́ kan ó máa gbọ́rọ̀ mi dànù mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ó dẹ̀ máa ń ṣe ìgboro ó máa ń ṣe ìgboro gan fún mo lè mọ̀. ìgbà wo ló ti bẹ̀rẹ̀ ṣé bó ṣe rí ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. kò rí bẹ́ẹ̀ ò ti sáré ká ìgbà tí màá ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wa ọ̀bọ̀n yìí máa ń dún mi gan like seriously ó láìkò gùn gan but all of the sudden ó kàn change. mo ti ṣe oríṣiríṣi èèyàn kan bá mi bá sọ̀rọ̀ kan ṣe mo rí pé. ó dẹ̀ ló ṣeun. ẹ máa ń sọ̀rọ̀ dáadáa kò kí ń síjà láàrin yín but okó yẹn ni ò sí. kò síjà láàrin jẹ́ ilé mi wà òkè kò kàn sí ìyẹn láàrin wa nǹkan tó rí lè ṣẹlẹ̀. so tó bá wá rí ẹni tó máa dó ẹ nísìnyí ẹ mélòó ló fẹ́ máa dóko láàrin ọ̀sẹ̀. at least máa tẹ̀lé bí like 2 times in a week. Okay. báwo ló ṣe máa wá ṣe tọkọ ẹ ò ní ká ẹ. ó máa dọ́gbọ́n sí mi. irú ọgbọ́n wo ló máa dá sí. ó máa ń lọ bí iṣẹ́ right. ọ̀yá sì máa lọ bí iṣẹ́ ò lè mọ̀ ná lọ́sàn-án gan òfin sọ mi. kò ń ṣe ẹ níjọ́ tó bá lọ mọ̀ nǹkan kí ló máa wá ṣe àbí tó bá lọ rókò mi tó wá lọ fall in love pẹ̀lú okó yẹn nǹkan. mi ò fẹ́ sọ ọkọ mi sílẹ̀. okó yẹn ló kàn need. okó yẹn mo ní ìgbọ́n mi ò fẹ́ fi sílẹ̀. ok ṣé ọmọ mi. ok now ṣẹ́yìn náà ti wá gbà nísìn pé ẹ̀yin obìnrin ṣe ti wá gbà nísìn pé okó ọkọ tó máa ń le ní ẹ̀gbẹ́ obìnrin tí márèjì bá ti rìn jìnnà tẹ máa rí tó kó ẹ le láàárọ̀ àbí tẹ máa lè nígbà mi tó kó ẹ máa le tẹ máa ní èmi ni mo bọ́ṣọ tó kó ẹ lè ṣe ti wá rí pé kì í ṣe òbò yín ló máa ń le okó ṣe ti rí wàhálà tó máa ń ṣẹlẹ̀ tí wàhálà bá tí márèjì bá ti rìn jìnnà nìyẹn. Anyway ẹ bá mi advice the number to call is +44
The number to call is +447404851234. Ẹ bá mi advice girl yẹn. Ṣé rí tẹ́ bá ṣì wà níta tẹ́ ń fẹ́ra yín. Kẹ́ wà níta yẹn for like 6-7 years. Oko yẹn kò ní behave bẹ́ẹ̀ yẹn o, kò ní misbehave o. Every time toro mọ̀ pé bá ti do ó ń lọlé ẹ̀wọ̀ náà lọlé ẹjọ́ gbé. The moment ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní gbẹ́gbà ibẹ̀ ló ti máa yawọ́ kọ́wọ́. Wàá dé máa rò pé kò like ẹ, kì í ṣe pé kò like ẹ, ó sú ni. Òun gan ọkọ ẹ̀ bó ṣe wà yẹn, ìbànújẹ́ lè máa gun orí ọkàn ẹ̀, kò sí nǹkan tó lè ṣe sí. Kò sí nǹkan tó lè ṣe sí. Ẹ bá mi advice lady ti other one yẹn. Torí tèmi bá ní kí advice ẹ mọ̀ pé ó sọ wípé ṣé kò ń keep man yẹn fún happiness òun. Ó sọ àwọn advantages tó ń rí pẹ̀lú oko tó ń dó yẹn. Ó sọ nǹkan tó wà pẹ̀lú ọkọ ẹ̀. Ó wá ní kí ni kí n sọ fóun. Ó wá ló fẹ́ nínú voice note kan ó ní àǹtí Yínká mo mọ̀ pé máa sọ pé ṣé mi ni màá advice nǹkan kan mo ní má worry mo ní máa throw it out káwọn èèyàn bá mi advice ẹ. Mo ti pin number yẹn. The number to call to advise her is +447404851234. Mi ìfẹ́ kétò ìpẹ́ rárá but mo fẹ́ play kíní fún yín nípa ṣàbàríyọ̀ yìí. Ń bọ̀. Mo fẹ́ kẹ́yin ọkùnrin mọ̀ pé tẹ́ntẹ́ wá jẹ́ bá sọ pé ìjẹ́ irú nǹkan báyìí ṣe kóbìnrin máa búra pé ìjọ́ tí o ti fẹ́ mi, irú obìnrin tó pàtì kó búra pé ìjọ́ tó ti fẹ́ mi mi ìdókò kan rí tẹ̀dẹ̀ ti pàtì sílé. The number to call is +447404851234. Let me look for this. No, yeah, call you there, Walisha. Hello? 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 Ekro leo. Hello, Aunty Yinka. Mo ń gbádùn yín. Ekro le. Hello, Aunty Yínká, ẹ káàárọ̀. Ṣebí mi ni mo ṣe. Aunty Yínká, ẹ káàárọ̀. Family ńkọ́. Ẹ wò ó, ṣe rí platform yín. Mi ìfẹ́ kó long o. Ẹ má jẹ́ kí nǹkan tí anybody bá ń sọ kó distract yín at all. Àwa tá a wà lẹ́yìn yín tá à ń gbádùn yín àpọ̀. Àwa tá a dẹ̀ ń benefit from your platform àpọ̀. Yes, I am 57 years old. I'm a grandmother. Mo dẹ̀ wà ní ọkọ. Ṣùgbọ́n mi ò gbádùn oko. In fact, for months, ọkọ mi ò ṣe ráyè tèmi. Kò bá mi sùn, kò dó mi. Lórí platform yìí ni mo ti meet young boy kan. Initially tó kọ́kọ́ ń bá mi sọ, mo kọ́kọ́ halẹ̀ mọ́, mo toast ẹ̀. Mo ní mi ò ní interest. But boy náà ṣáà insist. Mo rárá òkè àwọn ọ̀rẹ́ mi ní kí n fún ní chance. Mo dẹ̀ fún ní chance. Nígbà tó wọ́pọ̀ sẹ́yìn ló quest ní mo rò bóyá àwọn tó máa lọ wá kó lórí íńtánẹ́ẹ̀tì ni. Títí Yínká. Nígbà tá a jọ lọ sùn ló book hotel 25k lẹ́kọ̀ọ́ mo wá sí Èkó yìí náà ni. Nígbà tó gbé okó yẹn jáde ẹ̀rù bà mí ẹ̀mí mi gbọ̀n pé ibo leléyìí fẹ́ wọ̀. Boy padà ṣe kò sí nìyẹn. Ó dó mi. Mo dẹ̀ reach climax mo come lẹ́ẹ̀mẹrin. Mo ń pariwo bá tẹ́sẹ̀ mi ń gbọ̀n ni. Ó lá òwò mi. Bí ẹni pé mo fẹ́ tọ̀ ló ṣe ń ṣe mí. Ayé mi squat rí. Pé kéèyàn squat kéèyàn kán lóyàn kó máa rò bóyá tọ̀ ni àṣé that is the peak of love making. Boy ó gbé mi tó yẹ ọpọlọ tá mi fẹ́ dàrú. Ó dó mi ara mi yá ẹ̀yìn mi nà inú mi dùn. Ẹ ṣé. Nígbà tí ẹ wá sí Èkó a fẹ́ wá. Now, the number to call mi ìfẹ́ advice lady ẹ̀yin mo fẹ́ kẹ́ advice ẹ jọ̀ọ́.
The number to call is +447404851234. Ẹ jẹ́ kí n ṣe ìpolówó tí èèyàn ìbá mi ṣe. Tó bá mi ṣe ó send ẹ̀ sí mi ni o. Nǹkan lélẹ́yìí. And fún gbogbo àwọn tó ń lo orúkọ mi. Tó ń lo orúkọ mi, tó fi ń gba owó. Èmi ò ní any other platform o. Mi ò ní WhatsApp platform, mi ò ní anything o. Tó bá ti lọ forí, tó bá ti kórìbọ̀, o kórìbọ̀ nìyẹn o. Mi ò ní o. Mbo. Look down now. Ṣé kí n máa lọ ni? Mo ní kíní ìwà. Okay. Hello, Asinka. Mo bá pè yín ni bọ̀, mo rí pé ẹni pé strong mo dẹ̀ tẹ̀ fẹ́ disturb mi rárá. Ṣàbárí yọ̀yọ̀ yẹn, ó yọ̀ gan, ó make sense gan, ó wà okay gan. In fact, ọkọ mi gbàtà máa kọ́kọ́ lò for the first time, ó last for like, almost, mi fẹ́, kí n fọ́dà bẹ́ẹ̀ pé mo exaggerate jù. Ká sọ pé 1 hour, ó last, like, ó náà dẹ̀ mọ bóyá máa ń control ara ìtẹ́lẹ̀ náà. Ṣé wàá rí ṣàbárí yọ̀yọ̀ yẹn, ìgbà tó máa kọ́ kí okó ẹ̀bọ ní òbò mi gan, ó pariwo yé, ó gbóná. Àmì pé ó jó mi pé ó warmness ní ẹ̀gan tó fún yàn gan, ó make sense pa yàtọ̀ fún yẹn. Hello? Hello, ẹ kálẹ́ o, Aunty Yinka. Ẹ kálẹ́ mà. Ṣé fẹ́ bá mi advice lady yẹn kí lẹ máa sọ fún pé kó ṣe mà? Ṣé rí lady tó wà l'Amẹ́ríkà yẹn? Ó máa continue pẹ̀lú bọ̀bọ̀ yẹn. Okay. Because I think the guy is giving her joy. So kó continue pẹ̀lú ẹbẹ̀ kó fọgbọ́n ṣe o. Kó fọgbọ́n ṣe kó ṣáà máa yọ ṣe. She deserves to be happy anyway, so. Everyone. Yeah, everyone deserves to be happy. So kó fọgbọ́n ṣe. Okay. Yeah, máa sọ. My private chat in Shegbo. Okay. All right, can you nice man? I enjoy program with you. Ọkùnrin ẹ advice ẹ ni. Ẹ bá mi advice lady yìí. Mo sọ fún lady yẹn pé yín lè máa advice ẹ bá mi advice ẹ kí ni kó ṣe. After àgbà yẹn, ṣé kó continue ni? Ṣàbárí Ọ̀yọ́ ló ń sọ̀rọ̀. Pípẹ́ ara mi pé kó dé, tí mi mọ̀ pé ó máa pẹ́ dé. Pé kò ní tètè dé àti pé tiẹ̀ tí wàá rẹ̀ lọ́jọ́ yẹn gan tí mo lọ lò ó tí mo fi sójú sára mi. Ṣe labẹ́ mi ń ṣe omi tí mo ń gbọ̀n kiri lé. Abẹ́ mi ń ṣe omi. Ó ń domi ni yàyàyà tí mo gbọ́ pé mo ní láti lọ fà bẹ́ẹ̀ mi mo tún wẹ̀wẹ̀ lọ́jọ́ yẹn because l'opportunity àti ṣe nǹkan kan ìyẹn wò Aunty Yinka ní ẹ̀ make in fact ó make sense gbogbo àwọn eléyìí tí ma ti ń lò látọjọ́ yìí lọ ó wà okay gan good to you I give it to you àṣàbẹ̀rẹ̀ yọ̀yọ̀ yẹn ó make sense gan ó ṣiṣẹ́ very active ó fún warmness tó ń fún yàn gan mo gbádùn ẹ̀ ń jẹ́ pé kíní ẹ̀ wà okay gan ó ṣe máa ń warm mo máa ń máa ibẹ̀ yẹn máa ń gbóná bákan temperature mo like aspect yẹn ó jẹ́ kí and again ó tún jẹ́ kó èèyàn tún tètè calm náà ó jẹ́ kí èèyàn náà tètè kóbìnrin gan fúnra ẹ̀ náà kó tètè calm ó wà in fact kó tó sí mi ìmọ̀kọ́ tó wà nù kí ingredient tẹ̀ fi sí o bọ̀ ó make sense I will still by bèbè yẹn náà bèbè yẹn mo like bèbè yẹn Aunty Yinka mo like bèbè yẹn mo like colour ẹ̀ mo like bóyá. Hello, Aunty Yinka. Mo ń gbádùn yín o. Èyàn ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ ráyè díẹ̀ ni mò ń wo èyí ti àǹtí kúkọ̀ yìí àbíbò ni a ti ń pè é. Hello, Aunty Yinka. Ọ̀rọ̀ ẹni tí mo sọ fún yín tẹ́lẹ̀ yẹn ọ̀dọ́ yẹn. Mo ti wá rí bá ti délé ń bá yín sọ tẹ́ bá ráyè ẹ gbọ́. Ẹ̀ṣẹ̀ rí mi báyìí ní ṣiṣẹ́ rí mi. Kò sárúgbó mọ́ oko fara èmi àbíbà oko fara ṣe
kíní kan ó kọ tí mo tiẹ̀ máa ń fún gbà yẹn àwọn yẹn wà ń bí ìfẹ́ kan gbọ́ ọkọ mi tí mo ọkọ tí mo ní lọ́dọ̀ yín oko máa ń dùn yéé àti Yínká yóò dáa fún yín àní ẹni kánjú kú sẹ̀ ẹni kánjú kú jèrè ọ̀dọ̀ yín ni wọ́n gbé ń kọ́ gbogbo ẹ̀ dọ́gí sáì gbogbo ẹ wò dí tí àti kúkọ yín gbé sẹ́yìn yẹn oko tí ó dò tí ò bá jẹ́ tògògó kò lè wọ́n ń dì í ó yẹ kó dóko ẹni tó sì gbọ́nlẹ̀ dáadáa oko tó gùn tó tóbi ìdí tó gbé sẹ́yìn yẹn kókó tó wọ̀ dọ́gí sáì tẹ́ máa ń kọ́ tí ó gbẹ́sẹ̀ kan sókè yóò gbé kan sísàlẹ̀ òun ló lè ṣe ẹ má dá lóhùn jàre ẹ má dá wọn lóhùn jàre Ọlọ́run dá yín sí fún wa ìjọkan yín mọ̀ yín báyìí físíkà. Àmín. Àwọn èèyàn mà ti pè lọ ṣé kí ni yóò ring out ni no I'm not gonna pick this from him tó ń ṣe. The number to call is +4 ṣé kí n máa lọ ni Dáre. Let you inbox me to get your own shabari yoyo. Yeah, you will buy it. You have to pay for it. Ẹni tó rà lọ́wọ́ mi ni. Ẹ rí pé mi sọ̀rọ̀ lórí ẹ̀. Nígbà tí mo ti rí voice note ẹ tó ti send ẹ báyìí mo ní ó ti bá mi ṣèpolówó voice note ẹ ni mo máa play. Mi need láti ẹ ti san kankan nítorí lórí ẹ̀ mọ́. The number to call is +44 7404 851234. Èmi kọ́ ni mo fẹ́ advice lady ẹ bá mi advice ẹ náà. Ṣé kí n máa lọ ni? Mi ì fẹ́ sọ̀rọ̀ mọ́ ṣé kí n máa lọ Dáre Princess Adeda ṣé kí n máa lọ ni. Lady bọ̀bọ́ kan gbé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ wá bá mi lénìí. Mi fẹ́ sọ̀rọ̀ yẹn lénìí mo fẹ́ filẹ̀ fún ìjọ mi fẹ́ kétò yìí pẹ́ rárá mo fẹ́ fi ọ̀rọ̀ yẹn lẹ̀ fún ìjọ mi fẹ́ sọ lénìí mo fẹ́ filẹ̀ fún ìjọ mi. You said don't go. Why didn't you? Mo ní pé kẹ́ bá mi Princess Ade, kí ni kọ́mọ yìí ṣe? Bá mi advice ẹ. Okay. Ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ. Tá bá ti rẹ́ni tó fẹ́ pè. Tí bá lọ sìn wọ́n máa fi call máa disturb me. Bá ti lọ tán sìn wọ́n máa disturb me. Lẹ́yìn ilé mi gbé call mọ́. Hello? Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ o. Hello? Hello, mo ń gbọ́ o. Yeah, mo ní advice tí mo lè fún ni pé adult ni. So, kò sí nǹkan tí mo fẹ́ sọ fún kò sí tó kí n ṣe ọmọdé òun fún ẹ̀ ló mọ bó ṣe máa play game rẹ̀. That's the best advice tí mo lè fún. Kó follow heart ẹ̀ kó dẹ̀ play smart. Okay. But adult ni. Okay. Ẹ káàsán àti Yínká, ẹ káàárọ̀, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú ètò, ẹ ṣé gan ni o. Ṣé rí. Hello? Láti Yínká. Sá? Àwọn ìgbóró ètò lẹ́wà. Bẹ́ẹ̀ni. Hello? Mo ń gbọ́ yín sá. Yeah, mo ní ìgbóró ètò lẹ́wà. Mọ́tà tẹ gbé wá yẹn, ọ̀rọ̀ yẹn ó ṣòro dá sí. Ó ṣòro dá sí in the sense that ó kọ́ yẹn tó máa sọ fún pé báyìí ni kí arábìnrin yẹn ṣe live life ẹ̀. Ṣùgbọ́n ọkùnrin tó bá fi ìyàwó ẹ̀ náà lẹ̀ tí ò bá tọ́jú ìyàwó ẹ̀ tí ò dóńgbà tó yẹ kó tó
tíyàwó ẹ̀ bá ta ṣẹ̀gẹ̀rẹ̀ síta òun náà ti jẹ̀bi ìwà tíyàwó ẹ̀ hù sí. But decision kù sọ́wọ́ ẹni tí ọ̀rọ̀ kàn. Tó bá ṣeé ṣe fún un láti pe ọkọ ẹ̀ wálé kó jẹ́ kó understand pé ohun tó ń rawọ́lé yìí ohun tó lè fi àbùkù bá ìgbéyàwó wọn ni. Tó bá jọ understand ẹ̀ tọ́kọ ẹ̀ bá padà wálé ó bẹ́tà fún un. Ṣùgbọ́n tí ọkọ ẹ̀ bá dẹ̀ understand náà tó bá ní tọkọ náà bọ́tù sínú tí ò sọ jáde tó jẹ́ kó máa wà bẹ́ẹ̀ sí ìyàwó ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ pàdánù ìyàwó ẹ̀ too bad. Ọ̀ ó pẹ́ tó máa ṣàyàgbàgbà sọ fún arábìnrin yìí pé báyìí ni kó ṣe gbégbé sí ayé ẹ̀. Mi ò rò pé ọ̀rọ̀ yẹn gba ẹnu ẹnikẹ́ni. Ṣùgbọ́n aláti ṣe òun láti máa ti ṣe ara ẹ̀. Ẹ ṣé gan. Kò jẹ́ bọ́rọ̀ ṣe jẹ́. In tèmi máa sọ ni wípé self love whatever makes you happy. Èmi ò ní sọ pé adult ni in tó bá ti make ẹ happy. Àwọn èèyàn jẹ́ tí ń sanwó ṣàbárí yọ̀yọ̀. Adult ni in tó bá ti make ẹ happy ni kó ṣe. Anything tó bá máa make ẹ happy. Èmi ò ní sọ pé don't do it. Mi dẹ̀ ní sọ pé do it. In tó ẹgbọ́n kan tó sọ, ṣẹgbọ́n kan tó sọ, in tó bá ti make ẹ happy ni kó ṣe. But ju gbogbo ẹ lọ. Okay, ju gbogbo ẹ lọ, in tí mo fi bèrè lẹ́ni pé ṣó yẹ káwọn obìnrin máa búra. Ẹ̀yin ọkùnrin, ṣó yẹ kí àwọn obìnrin máa búra. Àwọn náà sọ bẹ́ẹ̀ ni pé kó pe ọkọ ẹ̀ padà. Ṣó yẹ káwọn obìnrin máa búra kí ńgbà tẹ́ bá ti dó wọn ẹ bá ní pé kí wọ́n wá búra. Ṣé obìnrin gọ̀ ni ló fi máa wá lọ búra rú ẹ̀? Me, I would say self-love. Whatever makes you happy, whatever gives you joy. If any man fails in his responsibilities, wàhálà tiẹ̀ nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ pé obìnrin náà ló fail nínú responsibility, nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé ẹ má bù mí jẹ o. Obìnrin ó ṣe déédé, ó wà upright. Ó yẹ kó ṣe gbogbo nǹkan tó ń ṣe nínú relationship. Kò ní kọ́kùnrin má tẹsẹ̀ síta. Bọ̀ pẹ̀lú ẹ̀ náà, ó ní láti ṣe déédé nítorí tó bá tẹsẹ̀ síta kó lè rántí ilé, kó lè ní ibi space tó wà ní heart ẹ̀ yẹn, kó lè máa sọ wípé ọmọbìnrin yóò dẹ̀ ṣẹ̀ mí o, ojú kòkòrò dẹ̀ ló ń pa mí o. Ibi tó wà nìyẹn tó ní láti fi ṣe déédé. Tó o bá ṣe déédé kò tiẹ̀ ní rántí tó bá ti lọ awo lọ ni. Bẹ̀ tó bá ṣe déédé á sì ṣe nǹkan tó fẹ́ ṣe. Ṣùgbọ́n that portion nínú heart a máa sọ pé ọmọbìnrin á dẹ̀ máa kẹ́ ẹ. Irú àwọn ọkùnrin yẹn ló yẹ pé tó bá jáde tó bá ń bọ̀, tó bá ṣẹ̀ lọ dóbò ń ta tán tó bá ń bọ̀ wọ́n á ra gift wálé fún ẹ. Tó bá ṣẹ̀ lọ dóbò ń ta tán tó bá dé kò sí ni tó bá jájú mọ́ wọn gan wọn ò ní lè jájú mọ́ ẹ padà torí wọ́n feel guilty. Torí wọ́n mọ̀ káwọn ti lọ tasẹ̀ gẹ̀rẹ̀. So bí ijọ́ mẹ́ta ijọ́ méjì kan kíní yà sì máa especially tóbìnrin bá dá ní o. Tóbìnrin bá dá tọkùnrin bá bọ́ síta lọ tasẹ̀ gẹ̀rẹ̀ ó sì máa ń fìlẹ̀. But tóbìnrin ò bá dá wọn kì í lè rò. So obìnrin dá kò ní kọ́kùnrin má ṣe nǹkan tó fẹ́ ṣe. Obìnrin ò dá kò ní kọ́kùnrin má ṣe nǹkan. But ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni wípé tó bá lọ á rántí ilé á dẹ̀ máa feel anytime tó bá ti lọ ṣe ń ta bá máa pé ojú kòkòrò dẹ̀ ló ń pa mí o. I just get it. I will see him later. Ṣé ó ti yé yín? A kàn máa wò pé nǹkan tí mo dẹ̀ ṣe yìí kò yẹ kí n ṣe o, ìyàwó mi dẹ̀ dá o. Ó ti wò ó níjọ́ yẹn, ìyẹn ò tún ní kó má lọ ńjọ́ kejì, ìyẹn ò ní kó má lọ ńjẹ́ kẹta. Bọ́ gbogbo ìgbà tó bá ti lọ ló máa rántí ìyàwó ẹ̀ pé ìyàwó mi dẹ̀ dá. Bọ́ tó bá jẹ́ pé ìyàwó tí ò dá bí irú ìyàwó tó gbé wá fún mi lénìí nísìn, ẹ ní láti rí nǹkan tó kọ sí ọkọ ẹ̀. Àwọn nǹkan kan wà tí ò yẹ ká máa sọ no matter what. Ẹ ní láti rí message tó send sí ọkọ ẹ̀. Ẹ ní láti rí bó ṣe ń bá ọkọ ẹ̀ sọ̀rọ̀. Ẹ ní láti gbọ́ bó ṣe ń sọ. Ẹ ní láti rí message tó send sí ọkọ. So tó bá rí tó bá dá tó bá jáde wọn ò ní wálé mọ́. Wọ́n á fi ilé ẹ̀ ṣe store room ni. Ilé wọn gangan wà ń tàbẹ̀. Tó bá dá tó bá jáde wọ́n á ronú pa ẹ̀. Wọ́n á padà wálé. Mo mọ̀ pé nǹkan tí ò jẹ́ káwọn èèyàn pè púpọ̀ sórí ètò yìí ni wípé wọn ò really mọ nǹkan tí wọ́n fẹ́ sọ torí adult ni obìnrin yẹn. But nǹkan tí mo máa sọ ni wípé happiness is free
and yourself first love. Má sọ wípé, I mean self love, má sọ wípé oh le love èèyàn kankan jura ẹ lọ. If a man fails in his responsibilities, nǹkan tó bá rí kó faramọ́. Ṣàbàrí yọ̀yọ̀, àwọn èèyàn tí ń sanwó ẹ̀, ẹni tó ti sanwó mo ti rí, I will send it to you. Ẹlòmíì tó bá fẹ́, tó bá ní account mi kó sanwó síbẹ̀, tó bá lá account mi, you can call me after the show on +447404851234. Till I come your way, rí pé social shows ni mo ń ṣe because ohun mi mo ṣe ń get better ni díẹ̀díẹ̀, ohun mi ò tiẹ̀ tí já geere dáadáa. Till I come your way again, maybe ọ̀la àbọ̀túnla. Ó dàárọ̀.